kò wá tán gẹ́gẹ́ bí orin K1 ó ní kò wá tán omi ti gbá lábòsí lọ ìròyìn ayọ̀ ní ká pélé ìbẹ àbíròyìn ìbànújẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí omi ti gbé àwọn Boko Haram lọ níbi kọ́lọ́fín wọn gbogbo ọmọ Nàìjíríà ẹjẹ́ á máa kú oríire torí pé nígbẹ̀yìngbẹ́yìn ogun ẹ̀yìn Ọlọ́run sì máa fi ja Boko Haram gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fogun ja gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Borno ní ọ̀sẹ̀ tá a wà yìí ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sáwọn Boko Haram ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ àwọn eléyìí ni mò ń pè ní highlight ní gbogbo ohun tẹ́ ẹ fẹ́ gbọ́ nínú ètò tòní ọba alayé ọba arómaláàrán ní ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá jáde láyé wọn lọ darapọ̀ mọ́ àwọn ará àgbàanì ẹ̀gbọ́n náà nínú ètò yìí lónìí justice for Mohbad ọdún kan ti pé báyìí 1 year later no justice ọdún kan ti pé lẹ́yìn ikú Mohbad ṣùgbọ́n ṣé ìdájọ́ òdodo yóò wáyé bí gbogbo àwọn nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lórí ètò lọ́jọ́ tòní àti bí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ bí bàbá ṣe ń rìnrìn àjò lọ sí ìlú òyìnbó lọ rí King Charles III ìyẹn ní ṣàlí gbogbo ẹ̀ náà la máa bára wa sọ ìràwọ̀ Yorùbá òun náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ máa bá wa subscribe sórí ìkànnì torí pé ẹ wo àwọn ẹ̀dọ̀kí àwọn ìjìnlẹ̀ ìwádìí ìròyìn tó lágbára tó tí gbọ́ngbọ́n kan sí òun lẹ́ máa gbọ́ lórí ìkànnì ẹ wo mò ń bọ̀ náà mi ì tí ì dé. lórí ìkànnì náà láti máa mú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nípa Yorùbá nation nípa orílẹ̀-èdè Nàìjíríà tó ráwọn kan tiẹ̀ ní ò sí Nàìjíríà mọ́ àmọ́ kó tiẹ̀ má tó sí Nàìjíríà mọ́ ká tó bọ́ sí Yorùbá nation àwọn ìròyìn tó ń lọ káàkiri ẹ jẹ́ ká máa mú gbogbo ẹ̀ wá fún yín ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti bí eléyìí tí mo pè ní ṣé ròyìn ayọ̀ ní ká pé lè ní àbí ròyìn ìbànújẹ́ ṣùgbọ́n ròyìn ayọ̀ ló jẹ́ fáwa ìròyìn ìbànújẹ́ ló jẹ́ fáwọn torí pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó lé ní 100 Boko Harams ní odò omi ti gbé lọ ráúráú ní ìpínlẹ̀ Borno bá a ṣe ń sọ yìí òjò tó rọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí òjò àrọ̀ ọ̀rọ̀dá tó rọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí ló ká àwọn Boko Haram mọ́ bí ibùba wọn gbogbo oúnjẹ tí wọ́n kó pamọ́ o gbogbo ọta àbọ̀n o gbogbo owó tí wọ́n jí pamọ́ sínú ibùba wọn lomi ti gbé lọ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìjọba wa ń pèpè ẹ dákun o àwọn Boko Haram ti sọnù o bẹ́ẹ̀ bá rí wọn ẹ dákun ẹ bá mú wọn wá ẹ̀yin tẹ́ ń wà bẹ́ẹ̀ bá ráwọn Boko Haram ẹ dákun ẹ bá kó wọn wá fúnjọba ìpínlẹ̀ Borno lélẹ́yìí ti ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ìròyìn eléyìí bani lọ́kàn jẹ́ púpọ̀ gan-an ni torí pé ọwọ́ Obòkun ti ilẹ̀ Ìjẹ̀ṣà ọba Gabriel Adékúnlé Arómaláàrán bàbá jáde láyé that is 86 years òun ni bàbá lọ darapọ̀ mọ́ àwọn ará àgbàanì àwọn tó wà láàfin ọba wọn ní àwọn ètùtù kan wà tó yẹ kí wọn ó ṣe kí wọn ó tó kéde pé ọba aláyé ti jáde láyé ọba yìí ló jẹ ní ọdún 1982 February 20 1982 ní ọba Arómaláàrán ọba Adékúnlé Arómaláàrán jẹ wọ́n bí bàbá yìí ní ọdún 1937 sí ìdílé ọba òun ni wọ́n bí bàbá yìí sí ṣùgbọ́n ní bí ọ̀sẹ̀ tó kọjá ni àìsàn ráńpẹ́ ló dìde sí bàbá àìsàn tí ń ṣe bàbá wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó kọjá yìí ló di pé wọ́n gbé bàbá dìgbàdìgbà wọ́n dóòlà ẹ̀mí bàbá títí wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn tí í ṣe OAU Teaching Hospital tó wà ní Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n àìsàn láríwò àrítọ́ lọ́jọ́ ṣe bàbá jáde láyé ní ẹni ọdún 86 years kọ́lọ́hún kò dẹlẹ̀ fún èèyàn rẹ̀ ẹ jẹ́ ń kú òun bẹ́ẹ̀ jẹ́ ń tún lọ síbòmíì ìràwọ̀ Yorùbá náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣẹ̀ ṣe ń wò wá ẹ dákun ẹ máa bá wa subscribe sórí ìkànnì ìràwọ̀ Yorùbá látàrí eléyìí tí mo sọ lẹ́ẹ̀kan sẹ́mọ̀ yìí pé mo ní omi gbé àwọn Boko Haram odidi 100 lọ tí mo sọ wípé ṣé ròyìn ayọ̀ ní kápẹ́ ni àbí ròyìn ìbànújẹ́ ṣùgbọ́n fún gbogbo ọmọ Nàìjíríà ó yẹ ká máa jó jàgínní yòdò nítorí pé fúnra wọn náà wọn ò fọwọ́ ara wọn ṣera wọn gbẹ̀yìn ni
torí pé ìdààmú tí Boko Haram kó bá ọ̀pọ̀lọpọ̀ ìdílé lórílẹ̀‐èdè Nàìjíríà ó kọjá àfẹnusọ. Omi ti gbé wọn lọ ní bùbá wọn báyìí. Nínú ọ̀sẹ̀ tá a wá wà yìí ni igbákejì ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Shettima ẹ máa wo fídíò bàbá náà lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ lójú ìwòran yín. Bàbá kẹsẹ̀ bomi. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó lé ní 1 million èèyàn tí wọn ò nílé mọ́ ní ìpínlẹ̀ nílùú Maiduguri, tí ó sì jẹ́ wípé èèyàn bíi 259 ni omi ti pa, tí omi ti gbé lọ. A bá wọn kẹ́dùn o ní ìpínlẹ̀ Borno. Ìyẹn nìkan wá kọ́ o, ìṣẹ̀lẹ̀ míì tún wá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Borno tí mo fẹ́ kí gbogbo wa ká tún gbọ́. Minister of Interior ó ti sọ̀rọ̀ báyìí látàrí àwọn ẹlẹ́wọ̀n, àwọn prisoners tí wọ́n ti escape, tí wọ́n ti jápa ní ìpínlẹ̀ Borno. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí 200 òun ni wọ́n, gẹ́gẹ́ bí òǹkà tí ìjọba fi léde. Túnjí ẹni tó jẹ́ Minister of Interior ó ti sọ̀rọ̀ o wípé àwọn ò fẹ́ sọ àwọn àṣírí púpọ̀ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn ẹlẹ́wọ̀n ti jápa o, wọ́n ti sá lọ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀yin tẹ́ ẹ bá wá sáṣọ sẹ́ǹkùlé ẹ dákun kó tó di pé àwọn ẹlẹ́wọ̀n wà máa sọ yín wọ̀ tí wọ́n tàn na pápá bora. Ẹ dákun bẹ́ẹ̀ bá ti rí ẹ máa fà wọ́n lé ìjọba lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ Borno òun náà ni gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí à ń sọ yìí ló ti ṣẹlẹ̀. Ní báyìí ẹ já sọ̀rọ̀ nípa ti Bọ́lá Ahmed Tinubu, ọmọ olódò dẹ, ààrẹ wa tó ń rìn káàkiri orílẹ̀-èdè àgbáyé. Àwọn èèyàn ní kí ni bàbá ń wá kiri láìṣe lárìnká. Èmi kọ́ ni mo sọ o, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sọ bẹ́ẹ̀. Bàbá tó ń lọ sí, lẹ́yìn tí bàbá ti orílẹ̀-èdè China dé láìpẹ́ yìí, bàbá tó ń lọ sí ìlú London yọrí ṣàlì. Tí ẹ mọ̀ pé gbà tí Queen of London ṣì wà láyé, a máa ń sọ pé ìyá ṣàlì ṣàlì gan ló wá jọba báyìí. That is King Charles III. Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní àwọn ní ìpàdé pàtàkì táwọn tó fẹ́ bá ṣàlì ṣe ní ìlú London. Kọ́lọ́n kó jẹ́ kí bàbá lọ kí bàálù bàbá kó sì má jábọ́ tí bàbá bá ń padà bọ̀, kí wọ́n ó lè rí àwọn pọ́lísì tó dáa yàtọ̀ sí irú àwọn èyí tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ tí ń bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú, kí bàbá ó lè rí ètò tó dáa ṣe lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ẹ jẹ́ ń kúrò níbẹ̀ yẹn, ẹ jẹ́ ń tún gboko bòmíì lọ. Tá a bá gbàgbé ní nǹkan bí ọdún kan sẹ́yìn, ó ní gbajúgbajà olórin tàkasúfèé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Ìlérí Olúwa, tí wọ́n mọ̀ sí Mohbad, ló jáde láyé. Ìyẹn kì í ṣèròyìn mọ́, ṣùgbọ́n èyí tó jẹ́ ìròyìn ibẹ̀ táwa fi mú wá lórí ìràwọ̀ lónìí, òun náà ní pé lẹ́yìn ọdún kan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pè fún justice for Mohbad, no justice. Àwọn èèyàn ń béèrè pé kí ni àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà gan ń ṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ ti wú òkú, ẹ ti lọ ṣe ìwádìí lórí òkú, ẹ ti ṣàyẹ̀wò. Síbẹ̀ náà àwọn èèyàn kan ń sọ wípé Sam Larry, gbogbo àwọn tẹ́ ẹ ti ẹ̀ fẹ̀sùn kàn, kò sí kankan, gbogbo wọn ni wọ́n sì ń rìn freely nígboro tí wọ́n ń yan fandafanda bí ayan náà sálángá nígboro. Títí dàkókò yìí ìjọba ò tí ì gba ẹnìkan mú pàtó, ilé ẹjọ́ ò tí ì sọ ní pàtó pé àwọn tó ṣe ikú pa Mohbad lélẹ́yìí. Lọ́sẹ̀ yìí lẹ́yìn ìgbà tí Mohbad ti pọ́dún kan, àwọn ọ̀dọ́ tó ti ń kóra wọn jọ pọ̀, wọ́n ń protest pé there must be justice for Mohbad, pé àtúgbọ́ ìdájọ́ òdodo gbọ́dọ̀ wá. Bó lóòótọ́ bá tiẹ̀ wá kú sípò kà, ṣé ó yẹ kó wá lọ bẹ́ẹ̀ ni? Eléyìí ni ìbéèrè tí nínú fídíò tí mo máa fi hàn yín lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ gbọ́n tí bàbá Mohbad sọ lórí ọ̀rọ̀ yìí. Ìyẹn nìkan wá kọ́, ẹ tún gbọ́n tí arákùnrin yìí tó náà tún sọ lórí ikú Mohbad. Ó sọ̀rọ̀ nípa CCTV camera, ó ní kí wọ́n lọ pé níbi tí Mohbad kú sí, pé wọ́n fẹ́ dọ́kítọ̀ CCTV camera tó wà níbẹ̀. Ó sọ ó ní kí wọ́n lọ arrest gbogbo àwọn security tó wà nínú estate yẹn. Ẹnu mi kọ́ lẹ́ẹ̀ ti gbọ́ o, ẹ̀já gbọ́. Kì í ṣe fún àwa tí a wò pé ẹ jẹ́ ká protest fún ọjọ́ ìní, wọ́n lè mọ̀ wípé ẹ̀wúnú ohun tó ń dùn wá àfihàn expect finish wa. So ẹ̀yin kọ́ ni mò ń bá wí, bí kò ṣe àwọn tó pinnu láti lo àkókò yìí láti fi kọ́ ọ̀rọ̀ jọ. Irú bẹ́ẹ̀ ẹ̀tẹ̀ náà má ní máa bá wọn tí wọ́n ní dárí. Gbogbo àwọn tí wọ́n ń tì mí lẹ́yìn, tí wọ́n ti justice lẹ́yìn, bẹ́ẹ̀ ni wọ́n náà wọ́n tó ń ná ọ̀rọ̀ wọn. Mo gbà ládùúrà ayọ̀ máa fi gbà pàdé jẹ́ nìyẹn. Torí pé
ohun tí wọ́n ṣe ó jọ mí lójú. bẹ́ẹ̀ ni bọ̀ dáàdì ẹ má fi ẹ̀kọ́ tó kù ẹ tún máa dèlò dáàdì ẹ máa gbọ́ ẹgbẹ́ máa wọ mí ní sọ̀kọ̀ kan dáàdì bọ̀ dáàdì ṣẹ́rí Mohbad tí oyin yẹn yín lẹ́bi lóòótọ́ wọn jẹ́ ìjẹ̀bi ẹ̀ ṣùgbọ́n ẹ máa jèrè agbára náà ẹ ní kánjú lọ báyìí ṣùgbọ́n dáàdì a máa fi ṣe 20 years ẹ sì ní máa rántí Mohbad nítorí olólùfẹ́ wa yes ó ní ẹ̀gbọ́n a máa gbọ́ bí bàfẹ́ láàyè oh yes ó sì lè ní dáàdì. ṣùgbọ́n torí pé wọn ò tí ì sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní gbogbo tí wọ́n bá ń ṣe ní àkókò yìí fún àwọn àdájọ́ ọjọ́ yẹn. All those cameras in each houses has a storage. It has a central storage. They know what they are doing. I am not going to take this. We are not going to take it. That foolery must stop. Ile Mohbad, all the houses in that street, in that estate, are built in the same pattern, in the same fitting. I personally put my life on risk to go and investigate. They all have cameras, including the staircase. I will tell you all the positions of where the cameras are. Now that the police will go into the house and somebody will say there is no camera and they turn their back, even the camera in front of the house that is still there, why can't the police bring where the storage is? If anybody, whoever is in charge of the CCTV storage, the central storage, they must bring all of us, the family, the lawyers, the police. We must all check together. If anything is missing, the person in charge of the CCTV should be charged for conspiracy to commit murder, because that is the truth. Let's go in here. Again, so ọ̀rọ̀ bóyá báwọn ṣe yọ kámẹ́rà nulẹ̀ ọlọ́pàá débẹ̀ kò sí kámẹ́rà tó fi sí gbogbo nulẹ̀ kọ̀ọ̀kan ní estate yẹn kò sí storage ẹnulẹ̀ yẹn ó store sí ibì kan tí security estate yẹn ní àwọn tó dẹ̀ ṣètò àti mọ́ ọ̀tọ́lẹ̀ wọ́n ti ń dúkùú mọ́ they are after my life. If anything happen to me, all those in the house tí Mohbad kú, hold them responsible. Hold all the police officers that investigated, hold them responsible. If they want to bring the truth out, they should go. They know they should give a judgment. The police should get a warrant from the court. They should go to the central unit. See gbogbo CCTV ilé kọ̀ọ̀kan tó ń sọ̀ sí. Ihun tó ṣẹlẹ̀ bó ṣe pẹ́ ẹ̀mí Mohbad kedere ni everybody máa rí. Who was there? You will see. And that is where we are going. Ibi tàdé lọ nìyẹn, except that estate wọ́n máa gba àlejò. Tí àwọn tó wà nínú estate yẹn tí gbogbo wọn bá fẹ́ gèrè ọmọ wọn, if they will not come together and say, release the footage of Mohbad's interior building to the police, release it to the public. If they will not come together, that estate is harboring murder. Ẹ wo ìràwọ̀ Yorùbá náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ àníjà ẹni tàn mọ́ gbogbo ìròyìn bó bá ṣe ń lọ láwùjọ náà láàmú mú wá tẹ́ ẹ̀ bá sì tún wá gbàgbé láìpẹ́ yìí ṣe bẹ́ẹ̀ rántí pé ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Seyi Mákindé tí àwọn amòòkùnsìkà tí wọ́n jí gbé lọ wọ́n ti rí o àwọn wàá mọ iye tí wọ́n san kí wọ́n tó rí o àwa ò mọ̀ ṣùgbọ́n táwa lè sọ fún ẹni pé tó à ń wá o àti wá rí báyìí lost but found àti rí arákùnrin yìí. Ẹ wo ìròyìn pọ̀ tá a mọ̀ fún yín lórí ìràwọ̀ Yorùbá ẹ ṣé púpọ̀ tẹ̀ǹtẹ̀ ti sì wá ẹ dákun bẹ́ẹ̀ dẹ̀ sí wá ń wò wá ẹ máa bá wa subscribe sórí ìkànnì ká lè máa mọ tuntun wá fún ẹ wo kò ní bàjẹ́ fún wa bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ náà pavilion náà tún wọlé agbára wa àwọn àgbà tí Yorùbá nation nìyẹn àṣebá àwọ àìsàn tó títí ìgbà míì tá a tún máa pàdé tí máa tún mú ẹ̀kúnrẹ́rẹ́ wá fún yín lọ́la ẹ wò ẹ ṣé tẹ̀ ń wò wá ó dàbọ̀.